mú náà kúrò láàrin ìṣẹ́jú méjì. ká tún máa lọ síbi tó bá kàn. afa aláàánú ayé wọ́n ń pè yín Dr. Ismail ń pè. líkẹ́ ìfúnwọ̀lú lọ́ńdọ̀ bàbá tí wọ́n ṣe. kẹfì wọ̀tá mìíràn hamati ká o. aṣàdúrà bẹ̀rẹ̀ kò sówó rẹ̀ bẹ̀rẹ̀. wọ́n fi ká lọ́nà. bàbá ni o mówó rẹ wá dìde. Raheem. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إلا بالله العلي العظيم قولك سبحان الله سبحان الله والحمد لله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله الله أكبر الله أكبر والله أكبر والله أكبر ولا حول ولا قوة ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إلا بالله العلي العظيم àwọn nígbà kẹta sọ ọyọ fẹ́ kí gbogbo àwọn tí wọ́n rìn káàkiri ó ti jókòó ká tó wí ìṣàfọ̀mọ́ ọlọ́run àfihàn jùsẹ̀lẹ̀ ìyá alágbára àfihàn bá ṣe ọba tí ó ti fọra rẹ̀ mọ́ ká tó fọ̀ mọ́ ọlọ́run kí ó wọlé agbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí ohun tí wọ́n ń pè ní ìran Al-Barkah ọlọ́run bá wa fi sínú ìjókòó yìí. Àmín. Lápapọ̀ subhanallah subhanallah walhamdulillah walhamdulillah wala ilaha illallah wala ilaha illallah. Allahu akbar Allahu akbar wallahu akbar Allahu akbar wala hawla wala quwwata wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim illa billahi al-aliyyil azim. Àdúà la ṣe yìí ìlú afa alimi bá sì ti rí báyìí ọkàn wọn gbalẹ̀ bẹ́ẹ̀ ni ìjókòó bàbá gbà Olohunkemi Arademi Al-Barkah tí a wà níbi ọjọ́ kẹta rẹ̀ báyìí àánú ọlọ́run tó fi bá wa ṣe méjì ti bẹ̀rẹ̀ tó fi ń bá wa yọrí ẹyọ kan lọ gbogbo tó kù tá a ṣe ìdíjọ́ tá a parí ọlọ́run mọ́rin ṣẹ́ ìdààmú rẹ̀ sí wa lórí bùkátà yìí. Àmín. Àwọn tó ṣe àmì wọn àwọn náà fọjọ́ wọ́n fẹ̀mí dájọ́ bùkátà síwájú nù. Ẹni tí ń bẹ lọ́hùn kọ́lọ́hùn bóun náà ṣe tòun yóò wá sáámi ẹni ẹlẹ́ni. Àmín. Wọ́n bá wọn fọlùbáríkà tó pọ̀ sí jòkó yìí. Àmín. Kàṣẹ àmín náà lẹ́ẹ̀mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. Ìlọrin láwa ó ti gbàsà. Bẹ́ẹ̀ àṣẹ gbogbo nǹkan àṣẹ léyìn òun. Bá a bá ṣàdúrà wọ́n là ń sanwó àdúrà ni. Dr. Al-Khalifa wọ́n ní wí bẹ́ẹ̀. Ibà àṣẹ gbogbo nǹkan àṣẹ ẹyọ kan. Bàbá ṣàdúrà. Ibà bá ṣàdúrà ó sì lẹ́rìí. Bàbá ṣàdúrà àṣanwó àdúrà ni. Àṣanwó ó lẹ́yìn. Bó wá lówó àdúrà lọ Ọlọ́run tọ̀ wá sọ́nà. Yọ̀pọ̀ wa mọ̀ sí. Ìwọ kọ́kọ́ mú yín wá. Wọ́n sáfì yín wọlé. Bàbá wa Al-Fulani àwọn ni wọ́n pilẹ̀ wà lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn bàbá 2,000 naira ìyàwó 2,000 naira wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó fẹ́ ṣe bẹ́ẹ̀ lérí pé èyí òun ká ṣe èyí òun láàrin ìṣẹ́jú ẹyọ kan ó ṣe tẹ̀ yóò dáa. Bàbá hàtà ìbí sí ìyá وأرسله بحمد الله فعله على من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجر به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا فقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة صدق الله مولانا العظيم. Allahu akbar. ẹ dákun ẹ jẹ́ àwọn ọpọlọ́run tóbi ju bá a ti pé tóbi nílò. Allahu akbar. lẹ́nu àwọn afáà níjòkó aláàfáà tí ó kí alukurani ọlọ́run kó bá wa kára kún Albaarika rẹ̀. Àmín. bàtà farabalẹ̀ báyìí ẹ jẹ́ àgbẹ̀yọ̀ kan sí i níṣẹ́jú kan. fáwa dáńtàtà kásándúbù ẹni ẹ̀ bá wà fi lé àwa ṣàdúrà àwọn méjèèjì pọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب الدري يؤقد من شجرة مباركة زيتونة لا زرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله أمثال للناس والله بكل شيء عليم صدق الله مولانا العظيم. الله أكبر. الله أكبر. Allahu akbar. gẹ́gẹ́ bí ṣe bàbá wa ìmáàmù àgbà Arademi wọ́n ní fàáfàá tó kálukùránì lákọ̀ọ́kọ́ àtẹlẹ́ kejì a sum of 20,000 naira. Allahu akbar. ọmọ ìjọ ẹkú iṣẹ́ gbogbo ń tẹ́ rí tà ń ṣe yí àfin sọ fọ́lọ́hún kó ṣeun ní o. ṣé o. ó ti máa wọn ọjọ́ kan wá rí tá a dérí kodò nínú àánú rẹ̀ náà ló tún gbé ìwà tó ní a máa dunnú yìí. alhamdulillah. ọlọ́run bó ti ní àdùnnú bó ti ní àdúpẹ́ là ń dù yìí má jẹ́ bànújẹ́ wà lẹ́yìn fún wa o. amiina. erigun wa alukurani la wa. bàbá wa mukaddam jarullah
دام الله حياته. a solid 5,000 naira. bàbá wa Umar Raheem 20,000 naira. bàbá wa Dr. Ismail Arademi a sum of 5,000 naira. الله أكبر. bàbá àgbà Olohunkemi Arademi wọ́n dé dáadáa. wọ́n wọlé sí yìí. wọ́n wọlé dáadáa. àwọn akọ́mọ̀ ìlú nẹ́fùsì yìí bó ti ń wí lẹ́ẹ̀kan. وخير الناس ذو حسب قدير أقام Haji Muhammad Haji wa Ahmad Haji Harun 5,000 naira. bàbá àgbà Olohunkemi wọ́n ti darapọ̀ mọ́ wa. وخير الناس ذو حسب قدير olóríire ẹ̀dá tí gbogbo wa náà wá pẹ̀tì láti bá wọn dúpẹ́. أقام نفسه حسبا جديدا ẹ̀sán náà níbi tí rí náà nù. أقام نفسه حسبا جديدا. ẹ wo ọdún tẹ̀ tí ń dun ayé nú káàkiri. gbogbo ẹni ó wà ń bí lónìí 99% wa àwa ṣẹ̀san dáadáa yín ni. torí gbèsè ni wọ́n ń kí gbogbo àwọn àgbàlagbà sí jòkóó. وخير الناس ذو حسب قدير. sọ ọmọ bíi tá a gbé wà lùkùránì dé ọ̀dọ̀ Haji Muhammad láti dúró. bẹ́ẹ̀ ni. akọ́ọ̀mà أقام لنفسه bàbá wa gbẹ̀fẹ́ ife àti bàbá wa arọ́bí wọ́n ti débẹ̀ bí wọ́n ṣe máa ṣe. لنفسه ọ̀gá mi tí n bá ti fẹ́ wọlé. جديدا. mítìnì tá a jọ ṣe rú pé bọ́ọ̀ bá ti ń wọlé àwa signal rẹ̀. a máa kọ́ṣà rẹ̀. Dr. Al-Khali wọ́n sì ti wá. wọ́n ti wá bẹ́ẹ̀. tí a bá ti rí ìkàlẹ̀ bàbá gba Olohunkemi Arademi. الله حياته. àwọn àbọ̀ síbi ètò tọ́kàn. ó ti dà. bàbá wa Abul Fatih wọ́n ti débẹ̀. bàbá àgbà nírọ̀rùn. wọ́n ti débẹ̀. bàbá wa Amúrúlà wọ́n ti débẹ̀. lára ètò lájísàn nìyẹn. bẹ́ẹ̀ ni. èèyàn ní wá látẹ̀yìn wọ́n wá bọ́ sí sáfù àwọn tí wọ́n wà níwájú. ọba àwọn kan wájú ni. wọ́n wá bá a fa débi pé wọ́n tún bá a débi kánáwó. wọ́n làbọ̀ ọba ní 1 million níwọ̀tọ̀ wà lẹ́yìn ó dùn ó káwọn 5,000 ọ̀nà tiwọn náà. tí wọ́n bá ti bá tiwọn tán wọ́n náà wá fi mílíọ̀nù tí wọ́n wà wá fi tiẹ̀ náà lélẹ̀ báwọn. bàbá kan tún rẹ̀ bẹ́ lẹ́yìn wa. ètò nu bàbá wa Yasir Jalal Izula bá a bá ti rí kalẹ̀ bàbá mi àgbà Olohunkemi Arademi الله حياته. olóríire ẹ̀dá tí gbogbo ayé ń ṣàdúrà fún lọ́wọ́lọ́wọ́. bẹ́ẹ̀ ni. ìkọlọ́hún kọ́ dákun mọ̀ṣẹ́ yìí ní ẹ̀yẹ ẹgbẹ̀yìn fún bàbá àgbà Olohunkemi Arademi. آمين. ẹ̀yin tẹ́ ẹ ṣe àmì wọn ẹ̀ ní fojú sunkún ọmọ. آمين. أبقاكم الله. ẹ wo iye ọdún bó ti pọ̀ tó ó ti pẹ́. tẹ́ ẹ ti ń fi dùnnú sọ́kàn kó wa. أقام لنفسه حسنا جديدا. أقام لنفسه حسنا جديدا. وخير الناس ذو حسب قديم. ẹrú Ọlọ́run kan ló mú 5,000 yìí wá. أقصه حسبا جديدا. أقام لنفسه حسبا جديدا. ọ̀yà ẹ dákun ẹ já kú omi èyí nì. bàbá àgbà Olohunkemi Arademi أدام الله حياته. sáwọn ìyàwó wọn sí wọ́n ti dé yìí. bẹ́ẹ̀ ni. أقام لنفسه حسبا مجريا له في كل حال مرجلا. أميرا مليها
أنوار من التاج والعلا. bí wọ́n ti ní à ń ṣe ìyàwó bẹ́ẹ̀ là ń ṣe lọ́wọ́ yìí. أني مريء àwọn àbókí angola àkọ́kọ́ rí. والداك عليهما ملابس أنوار من التاج والعلا. فما ظنكم بالنجم إله إلا الله عند جزائي. عند جزائي àfi ká fún wọn lọ́jọ́ tiwọn. أولئك أهل الله والصفوة الملا. ọ̀yá yìí. سعادتنا في نادي وسمائه كالشوق عذب مسلسل. لا إله إلا الله. ألا إن القرآن دستور ربنا. àfi ká fún wọn lọ́jọ́ wọn. ذاك الكتاب المفصل. báyẹ̀ bá gbà wá fẹ́tò mi bí ọba gbà wá a máa lọ bí wá sí kàrẹ́tì. لمن قد جاء يسعى بنوره. táwọn yẹn kan wá. أنا لمن قد جاء يسعى بنوره وطوبى لمن في العشر أقبل يعمل. أني أمري أو والداك عليهما ملابس أنوار من التاج والحلا. فيا أيها الأشياء. ẹ ṣeun gbogbo àwọn tí a lu bẹ̀m̀bẹ̀ yìí. bàbá àwọn ọ̀gá yìí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀sìn ẹ dákun torí tọ́lọ́hún. àwọn ọ̀gá yìí wọ́n dé yìí. ìlànà bàbá wa láàyè àti wà láàrin wa. alájà gbà wọ́n ti wà láàrin wa. jẹ́sẹ̀ lọ́ọ̀rì wíwọ́ tí àmì àná àhìmọ̀tà lànà kọlu ẹ̀kọ́ قرآن عذبا وسلسلا فيه خير. ẹ dákun ẹ jọ̀ọ́ ó tó báyẹn ẹ dákun torí tọ́lọ́hún. àwọn bẹ̀ ni ẹ jọ. ẹ̀yin àgbàlagbà wa ẹ dákun ẹ jókòó. ẹ jẹ́ káwọn àgbàlagbà jókòó. bàbá ẹ máa wọlé. security personnel ẹ jọ̀ọ́ we need you here. ẹ bá wa stop rẹ̀ ó ti dá a báwọn. ẹ jọ. ó ti dá a báwọn ó ti dá a báwọn. ó bẹ̀m̀bẹ̀ ó tó. ó tó. ẹ dákun. ẹ̀yin ó bẹ̀ ń bẹ́. Abẹ́rìkárí ẹ bá yọjú sí wọn. ẹ̀yin ó bẹ̀m̀bẹ̀ yóò tó. ẹ jọ. afẹ́lẹ́ ń bẹ̀ yín ẹ dákun. ẹ̀yin tẹ́ ẹ ní wọn lọ́wọ́ ẹ lọ́pẹ́. àwùwánu. ẹ jọ̀ọ́ ojú àgbo yìí ká fún wa láyè. ká fún wa láyè. ó ti rọ́ọ̀fù jù. níbi tí àwọn ìyá wa tí wọ́n bí àwọn ọmọ àlùbáríkà ó jókòó. bàbá mú bọ́ọ̀lù rẹ dání dáadáa ọ̀dá gbére fún un o. ọ̀rọ̀ Dọ̀tún Ismail. ẹ̀rẹ́kùn ẹ bá náwó ọbẹ̀ sí wọn. gbogbo àwọn ọmọ àlùbáríkà tí a torí wọn péjọ wọn ti wà láàrin wa. wọ́n ti wà pẹ̀lú wa báyìí. ẹ bá wa ṣètò bí wọn ó ti sọ̀kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí. اتقوا الله. ìwọ̀nba àsìkò tó bá kù náà là ń manéjì. pẹ̀lú òkú ọlọ́run. a sì rí manéjì pẹ̀lú òkú ọlọ́run. a lè kí máa ń gá ilé insha Allah. ó ti dá báwọn lọ́wọ́ sáyẹ́nsì sí dáadáa. ó ti dá. àwọn náà lọ sí ayọ̀ inshallah. ó ti dá. àní ó ti dá. kẹ̀tún rí mi ìfànjọ́ mi kẹ́ lè rí mi ìfànjọ́ mi. àní kẹ́ lè rí mi ìfàn.
ẹ ṣe gan àwọn náà wá bá wa dunnú ni ọlọ́run ó ṣèdùnnú tó pọ̀ fẹ́yìn náà ẹ jọ afẹ́kí gbogbo ẹni tó wà lójú agbo yóò kú ìfẹ́ ẹ̀dàkùn gbogbo ẹ̀yin tẹ́ rìn kí lójú ẹ̀yin kọ́mítì mọ̀lẹ́rẹ́ sultanul waizi wọ́n ti wọlé ọlọ́run jẹ́ àrí pẹ́ ṣáájú kí wọ́n tó dé Sheikh Albaarizy Salaty wọ́n ti wà ní àárín wa a manage ìṣẹ́jú náà ni bẹ́ẹ̀ ni a ṣe síra wọn pẹ̀lú òkú ọlọ́run yóò sì gba ṣíṣe gbára ọlọ́run Arademi irú ìjókòó ìkọ́lé yìí ó ti máa sọ̀rọ̀ bíi wákàtí méjì níwọ̀nba náà ni ó jẹ́ bí bàbá wa gbà Sohibul Bayan ni Watibuyan tí wọ́n bá ti jókòó àfa Fatul Labi kọ́ wa lo ìṣẹ́jú mẹ́ta bẹ́ẹ̀ ni ọmọ mi ni tí n bá ti náwó sí ọ ọ̀nà máikrófóònù sí mi akapẹ́là ò ní pọ̀ báwọn ìṣẹ́jú mẹ́ta ríbù lè ló ń kálukú wá wáyà yìí tètè ibi ríbù ni ọ lọ. salamu alaykum wa rahmatulahi wa barakatuh wala sultan aleykum salaam wa rahmatulahi ta'ala. saliya alali kamali ìkàlàwà Arademi hafizahullah ajiza linabi bayili jamali baniyawa kula libali faduru ma salali ya Muhammadu sallallahu alaihi wa sallam ya kaka kuma kí Nabi dáadáa sallallahu alaihi wa sallam ya imam awliya Nabi ya malazani atikiyai ya siraja Shamali fi kati sali ya Muhammad ya Muhammad ya Muhammad ya Muhammad ya Habibi ya Muhammad kurba bibi wajiri milahibi ina farisi wali maulaya sali wa salli daiman abada anabi 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 Muhammad ala habibika khairil khalqi Allahumma salli ala sayyidina Muhammad. àfàgbà Fatul Labi kí bàbá Sohibul Bayan iṣẹ́ ẹrú ìjókòó yìí bí lọ́kì ọba dààmú èèyàn ìṣiṣẹ́ tí owó kan ọmọ wa kékèké odidi náà lèèyàn gbà yóò sì ṣe nǹkan o ti ṣe tó dáa yín nísìnyí bàbá àgbà Olohunkemi ojú wọn ń bẹ ní ara rẹ kó o kí wọn lásán kọ̀ọ̀kan kó o gba mọ́dàdì jẹ́ wọn ó jòkó lẹ̀ náà tí wọ́n bá ti dé jòkó padà wọ́n kí àwọn afárá gbà ṣé mo ti sọ pé bàbá aláya wọn ti wà láàrin wa ẹ sọ lẹ́ẹ̀kan Alhaji àgbà Sheikh Muhammad Saleh Adangba àwọn bàbá ìyàwó náà nù béèyàn bá ti sẹ́wọ́ owó ẹyọ wájòkó yóò wúlò ní wákà lálẹ́ bẹ́ẹ̀ ni àti bọ́ sẹ́rígun bọ́ndù báyìí kìsìkìsì ìbẹ̀ náà la lọ straight bí bàbá bá ti jòkó àǹfààní Fatul Labi ṣe àwọn bàbá dé jòkó kí wọ́n kàn fọwọ́ lé ọ lérí wọ́n ti fẹ́ fọwọ́ lé ọmọ kú oríire o à ń ṣàwàdà ní dọ́là Nàìjíríà ká máa fi lé báwọn. ó ti dáa ó ti dáa. ẹ jọ̀ọ́ ẹ̀yin security
àwọn ẹ̀yin náà jókòó ká fi àdírẹ́sì yín ẹ jẹ́ àmọ́bi tẹ́ ẹ wá afáàrí ṣe iṣẹ́ wọn náà wọ́n ń jẹ́ kíní ẹ̀ ti ń lọ afẹ́ fi báyìí wọ́n hàn àwọn security ni àbá fatin kíní wọ́n wá ẹ̀ sí bára àwọn tí wọ́n wá Fatina Labi ọmọ pé dédé èyí ò ní sílé yẹn ọ̀pá lóde bíi mẹ́rin téèyàn ọmọ lọ tí ọmọ bọ̀ ó tún máa gun mọ́rúwá káàkiri mbẹ́ kọ́lọ́n kọ́fà àlùbáríkà sí yòókù lókù lọ́dọ̀ Ọlọ́run ní ìjòkó yìí tí a bá ti rí ìfarabalẹ̀ tọ́ mo wí lẹ́ẹ̀kan mo ní jókòó Al-Qur'an jókòó tí a fẹ́ kí wọ́n ó bá wa tó gbá fún àwọn ìyàwó ẹ̀yin cameraman ẹjọ́ ẹ wá àga tẹ́ fi jókòó ẹsẹ̀ tirẹ̀ kalẹ̀ kẹ́ filẹ̀ bẹ́ẹ̀ bá ti wá rí ẹ padà kú olójú agbo ni o àbí kí wọ́n fẹ́ nìkan tó bá mọ́wọ́ rẹ̀ lẹ̀ ṣe ẹ rí i pé àwọn ọ̀gá bíi mẹ́rin ní lérí ìdúró yìí mo làfọ̀ tán wà ok àwọn ń ṣe ti president lọ́wọ́ wọ́n gbàlejò ẹ sí láàrin wa ẹ má wọrí ìhà ẹ jókòó bẹ̀yẹ ẹ jókòó. ní báyìí ní yọ̀ǹda bàbá àgbà Ọlọ́hunkemi Arademi wọ́n lá ya ìṣẹ́jú mẹ́wàá. aruhu tatala ala wa shumusuhu. ok ètò tí a ṣe òun ni pé a ti rò pé yóò lọ bẹ́ẹ̀ ni bàbá wa Albaarizy ẹ má bínú wọ́n ní ká kí wọn ní ìṣẹ́jú méjì síjòkó ó dáa bẹ́ẹ̀ ó ń dà tọ́ láti usratu bàbá àgbà Ọlọ́hunkemi Arademi owó lọ́wọ́ ń bẹ̀ àwa ọmọye tí ń bẹ ní ibẹ̀ àfàgbà Sheikh Albaarizy ni wọ́n ní wọ́n ní kí n dúró ṣé kàkà tún ń bọ̀ ni ok abayasi ànígbẹ́ bá ti rí tíà ẹkú òǹbẹ̀wò abayasi jagun fẹ́ìbọ̀ dàgbù fàìdọ̀ àwọn bàbá ìyàwó náà rí ẹpẹ́ ẹ ń pariwo kí ètò ní ọ̀yá Haji Muhammad ọjọ́ òun pọ̀ ilẹ̀ òsì pẹ́ súnmọ́ bẹ́ẹ̀ ni owó kò náà ẹni ọba fẹ́ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà àwa lè máa sáré ṣe yín o bàbá Imam Arademi 20,000 25 lélẹ́yìn náà látọ̀dọ̀ bàbá àgbà ní Albaarizy anwaruhu tatala ala wa shumusuhu nahwal ula tata'ala. أعوذ بالله من الشيطان الرجيم آمين. بسم الله الرحمن الرحيم آمين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين. وتقضي لنا بها جميع الحاجات آمين. وتطهرنا بها من جميع السيئات آمين. وترفعنا بها عندك على الدرجات آمين. وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين. آمين يا الله يا مجيب الدعوات. آمين يا الله. gẹ́gẹ́ bí ìjókòó ṣe rí حياكم الله. bí táìmù bá wà nílẹ̀ òun ni pẹ́sipẹ́sí ó pọ̀ lérí fídì àmọ́ bí o bá sí táìmù mọ́ wọ́n bá ti ń fọ́n páàsì báyìí tètè mọ́ tíṣọ́ọ̀tì bọ́ ni kò sáyè pẹ́sipẹ́sí mọ́ láyè táwọn àgbàlagbà wà. حياكم الله. wọ́n níbi tí striker bá pọ̀ sí ìwọ̀nba ni wàhálà tí yóò ṣe. ìjókòó tí bàbá bàyá bá wà. أدام الله حياته. Maulana Sultanul Wa'izi. أدام الله حياته. kò sí wàhálà ńlẹ̀ mọ́. nínú àwọn striker tó ti gba kọ́ọ̀pù tó pọ̀ dáadáa tọ́pọ̀lọpọ̀ jọ wọn lójúmọ́ òun náà wà. أدام الله حياته.
ìjókòó táwọn bàbá wa bàbá lágbàjì wà أدام الله حياته láti àná wá dè ní tílé náà ó sì tú tí ó sì ní tú láyéláyé إن شاء الله gbogbo tí ń fi lọ́ọ̀ láyé wí kan fi náà ni àtàbá kankan àtàbá kẹrẹkẹrẹ kéwú náà sáà gbogbo ẹ̀ حياكم الله ìmọ̀ kò sì kéré fẹni tí bá ń wá mọ̀ tuntun nú ayé rẹ̀ akínyìn bàbá أدام الله حياته bàbá Yasin أدام الله حياته bàbá wa Asadu Zaman أدام bàbá الله wa حياته Fẹ́fẹ́ أدام الله حياته bàbá wa Lágbàjì أدام الله حياته bàbá wa Al-Arabi أدام الله حياته gbogbo ẹ̀yà àgbàlagbà ẹ má bínú bí kíkí wọn ò bá kárí náà bí kíkí wọn ò bá kárí ẹ dákun ẹ bá gbà bẹ̀ nítorí àsìkò gbogbo ẹbí wa nílé ńlá tá a wà yìí ilé wa ilé ìpìlẹ̀ ilé Arademi gbogbo wa láti òkè dókè mo gbé kíkí náà mo sì pín kárí nítorí t'Ọlọ́hun ẹ dákun ẹ bá ń gbà bẹ̀ Ọlọ́hun má jẹ́ kí irú oore yìí ó jẹ́ àṣemọ nínú ilé wa آمين yìí tá a sì ṣe lé ní ọlọ́mọsá Al-Barkah sí آمين mo wá kí bàbá àgbà Maulana Sheikh Abdullah bàbá wa Olohunkemi أدام الله حياته bàbá Arademi أدام الله حياته gbogbo kọ̀ yín ló ròyìn púpọ̀ ó ròyìn láti tipẹ́tipẹ́ wá táwọn èèyàn ò tí ì dá nǹkan mọ̀ حياكم الله nígbà táwọn èèyàn tún dá nǹkan mọ̀ náà tán wájú náà náà sì tún bá yín الله lásìkò ìgbà tí ìgbà dìlítì àwọn èèyàn dé yìí ìwọlé bàbá wa máa dìbò أدام الله حياته ẹ dákun ẹ bá ń ṣe ṣéwù dáadáa شيخ ìwọlé bàbá wa imma taqwa أدام الله حياته imma al-qadiri أدام الله حياته ìwọlé bàbá ń Bariga أدام الله حياته ìwọlé àwọn jankan-jankan لله أهل ó ti ṣe é dábàáhùn وأهل الله أخيار gbogbo àwọn afáwa tí wọ́n ṣe MC fún wa afáwa Yára أدام الله حياته afáwa Jẹ́túmọ̀bí أدام الله حياته afáwa Dr. Alkali أدام الله حياته hayakumullah لله قوم وهم في الناس أبرار afáwa àgbà bàbá wa mukaddamu àgbà أدام الله حياته ìkàlẹ̀ yìí gbogbo yìí la kí lápapọ̀ gbogbo àwọn ẹlẹ́hà wa nínú ilé tẹ́ ń jẹ́ ìfọ̀kànbalẹ̀ fáwọn bàbá wa nínú ilé Ọlọ́run ní bá wa fi ilẹ̀ láyéláyé آمين gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kò sẹ́ni tá a kì í gbogbo àwọn ọmọ wòlímà lápapọ̀ Ọlọ́run mọ́sà jẹ́ kálíbákà Al-Qur'ani tó kárí yín sí آمين ìfẹ́lẹ́ yìí ìfi ń rosẹ̀ dé àwọn bàbá wa máa dìbò afọ àwọn àgbà Yára tí ìdílé bá ṣẹlẹ̀ lérí fèdì rẹfúrí máa ń pọ́ọ̀sì táìmù ni eléyìí ò sínú táìmù tẹ fún mi o ẹ pọ́ọ̀sì ẹ o لله فينا bàbá wa sì ń jókòó lọ́wọ́ ẹ pọ́ọ̀sì táìmù ẹ fi kún ẹ́sìkà táìmù. رجال عند صحبتهم ó yá yí ọmọ yìí. ذاب الحبيب وهم في الليل أقمار bàbá wa àfa wa olórí ọ̀dọ́ jẹ́gbọ́mà pẹ̀lú gun Ọlọ́run oore náà máa pọ̀ sí i. قوم رداهم bàbá wa àgbà Arademi أدام الله حياته àti màmá wa àgbà Arademi nínú ilé أدام الله حياتها irú dùnú báyìí òun lẹ́ẹ̀mọ̀ rí títí láéláé. آمين رضا الرحمن يا زمري ó dà pé jókòó yìí ti padà báláǹsì padà. وليس فيه wa aláàánú ayé أدام الله oníbàjẹ́ حياته آمين bàbá wa àgbà Olohunkemi أدام الله حياته ọ̀nà méjì náà lọ̀rọ̀ mi ó pín sí. alákọ̀ọ́kọ́
ó ní ká ṣàdúà fún yín bí nǹkan bá ń ṣe gbogbo náà ládùúgbò kò gbọ́dọ̀ ṣe transformer o Allah. ọ̀pọ̀lọpọ̀ ilé ni ó bọ́ sínú òkùnkùn Hayyakumullah. bí nǹkan bá ṣaláàánú rẹ ògo rẹ ó pẹ́ńpẹ́ńdè ẹni tó jásí pé tí òkèlè rẹ ò bá láta lérí tiẹ̀ náà ò ní láta Allah. èèyàn kan péré tí ìdílé kan máa wò tá a máa wò lójú tọ́kàn wọn ó sì máa balẹ̀ pé tó bá jáyé yìí o tí ìyàwó bá ti jẹ lágbádá ìyàwó ní tọ́sí wa nulẹ̀ òun lọ́lọ́ ń ṣe yín Alhamdulillah. àdúrà tí wàá ṣe nìyí òun ni àdúrà tí Sayyidina Ali Karramallahu wajhahu. karramallahu wajhahu òun làdúrà tó ṣe òun náà níbi sàdúrà fún bàbá wa àgbà Olohunkemi Karramallahu hayatahu. adamallahu hayatahu Karramallahu hayatahu. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ afaani zuktul mararati kullaha Zuqtul mararati kullaha. Sayyidina Ali ó ní gbogbo ibi tí kòrò pé sí lòun ti tọ́wò torí àti ń jẹ ọ lọ́wọ́ òun àwọn kan ti jẹ ewé yá ìyá tí sẹ́ ń jẹ wọ́n tó ń pariwo kí wọn ewé yá ti roundabout láyé àwọn kan gbogbo oríṣiríṣi style tí yà máa ń lẹ̀ òun náà ti hẹ́ẹ̀dì bó ṣe wá ṣẹlẹ̀ sí Sayyidina Ali náà nu ó ní kò síyà tó wù ó tí ì tọ́wò rí Abdulwazi Hayyakumullah. Zuqtul mararati kullaha. má jẹ́ ń já ọ lẹ̀ Wazuqtu tayyibati kullaha. bá a ṣe wá tọ́ gbogbo tó kọrò náà gbogbo tó dáa náà lòun ti tọ́wò gbogbo tó dáa tó ń wá tọ́wò yìí ọmọ yìí sámúnà rẹ lọ ni. Wazuqtu tayyibati kullaha. wọ́n dò máa ṣàdúrà díẹ̀díẹ̀. Falam ajid minal afiya. falam ajid shay'an amarra min al-afiya. Falam ajid shay'an minal afiya. wọ́n ti fẹ́ gba ara rẹ̀ wọlé nù. dákẹ́ èmi náà ti dira tó kú lé. Hayyakumullah. wọ́n ní gba ara rẹ̀ mú mi ìtàláwa gbogbo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà ní ń bẹ lérí mi. zuktul mararati kullaha wa zuqtu tayyibati kullaha falam ajid shay'an amarra Minat tayyibati. falam ajid shay'an alazza min al-afiya. àfa lóhun ti tọ́ gbogbo tó dáa wò kò sí nǹkan kan tó dùn tó ìlàlàáfíà bàbá kò sí bí owó ṣe lè pọ̀ lákàntì tó bọ́lọ̀ máa di àrùn sí ọ chicken change lówó wọn èèyàn ní rí sí nǹkan kan o nínú tó yára bíréènì àkáǹtì jù tí ó dàbí ìgbà tí yóò ní nǹkan kan òun láàárẹ̀ gbogbo tí ń jẹ́ àárẹ̀ ọlọ́run mọ́ kọjú ẹ̀ sí yín. Àmín. gbogbo ẹni tí ń bẹ láàyè tí ò bá sàmì àfúrásì díẹ̀. Amina. alákọ̀ọ́kọ́ nù ni mo fi ṣàdúrà fún bàbá wa àgbà Olohunkemi. Zuqtul mararati kullaha. ọmọ yìí ò sì bẹ̀rù ọlọ́run mo ti tù ojú àgbọ̀ yìí kọ́ ló wà ní ẹ dákun ẹ bá ń dá padà ó yá padà. Zuqtul mararati kullaha. alájì mo ti tù kàyí tó tẹ̀lé. Falam ajid atyaba minal afiya. ọ̀gá mo ti tù kàyí tó tẹ̀lé. Falam ajid amalla. kàyí tó tẹ̀lé. Mahalikul rijali fi falafil. àwọn aṣọ ibùdó Bayan pẹ̀lú ògùn ọlọ́run ni kò wá rí yín bàbá délé. gbẹmí débẹ̀ ó gbẹmí lọ́bi kankan lé ní o èmi ní ń gbéra mi lọ́wọ́ ẹ̀. Mahalikul rijali. ibi àdúrà náà mo sì wà. zukutu tayyibati kullaha. Zuqtu tayyibati kullaha. ajid shay'an alazza min al-afiya. Falam ajid shay'an alazza minal afiya. Falam ajid shay'an alazza minal afiya. àgbà Olohunkemi Karramallahu hayatahu.
gbogbo ń tàn rí lára yín lóore wọ́n lẹ́ni tó ní owó tọ́lọ́ ń sì kẹ́ kó lè mọ true love kò sì lè mọ ìfẹ́ òdodo bàbá ní dèdé àsìkò tẹ́ wà yìí ìgbàdúrà ìfẹ́ òdodo fún yín kẹ́ mọ̀ ìdí rẹ̀ ni wípé ẹni tó bá dáa fún tọ́lọ̀ ń bá fẹ́ fi ìfẹ́ òdodo hàn pé àwọn wo ló nífẹ̀ẹ́ rẹ̀ jù àfi kó dáa padà lọ bí títí ń bọ̀ kọ́lọ̀ kọ́kọ́ gba ntí ń dún lọ́wọ́ rẹ̀ náà ẹsẹ̀ girigiri ilé àjọfẹ́ tajà tan rẹ ní òkú bẹ́ẹ̀ ẹni wá chájì ilé rẹ̀ kò túmọ̀ fẹ́ iná ayé rẹ̀ tó tàn ní jẹ́ kí náà ń kú wo bí ò bá ní yọ chájà. gbogbo bó ṣe kún tó yìí bàbá owó epo pọ̀ táwọn ayé fẹ́ lá owó mi náà nífẹ̀ẹ́ máa dúpẹ́ pẹ́ẹ́kì kankan nífẹ̀ẹ́ lára rẹ bá ìkankan náà láyé máa nífẹ̀ẹ́ lára yẹn mélòó lẹni tí ń torí ọlọ́run gan sí lọ́hùn gbogbo àlìjánnà tá a ròyìn fún náà lọ́lọ́run fi hàn táìsì wa. Allah. fọlá ajib shay'an alábà min al-afiya. fẹ́ràn owó tí bàbá mọ̀tá pàṣẹ òun mo gbọ́ owó òun yé ẹni tí ò bá ṣubú kò lè mọ iyì dìde olóòsọ́ọ̀gì sáfún fàṣẹ kí kò dìde padà gbogbo oríṣi tó ń dánwò kí wọn gbá wọn kò rí fa kètì ìrísẹ́sẹ̀ so ti ṣubú kí kò dìde padà tàtó lè gbà ń pè ní strọ́ǹgì ó dìjọ́ tó bá lulẹ̀ tó wá rí bi dìde nínú àwọn tá a kíjú ni wọ́n ti lè tọ̀ wò wọ́n ti lọ wọ́n ti dé ẹ̀ tún ní padà lọ mọ́. àmín. bàbá wa Olohunkemi ntí wàá fi parí rẹ̀ wọ́n bi ọba àkàlẹ́rẹ̀ Hindan bunil Munzir bàbá gba Olohunkemi eré rẹ̀ lọ́ba ti pín nídùúlé wọn àwọn mọ́kànlá náà jọba ṣáájú rẹ̀ nílùú Hijaz gbà tó wá dégi tiẹ̀ ìjọba wa yíwọ́ gbà tó di ń péjọba bọ́ yányán ẹnìkan wá pè é ó ní dákun gbogbo gbádùn tó ti fi gbogbo ọjọ́ ayé rẹ lò so lè rọra summarize ẹ̀ pé bó ló ṣe rí ó ní sọ́mbìrì tó wọ́n fún òun ni wípé kò sí nǹkan tó burú tó àwọn ọ̀tá tó fẹ́ jẹ́ oṣubú ká sì padà máa káànú rẹ̀ ẹ mọ̀ pé yà dí ẹ̀kọ́ ní òjì ọ tí ó fi mọ́tà rẹ̀ káànú rẹ̀ ìyàwó ti já skéèlì nù gbogbo orúyà àtàdánwò tí máa ń kọlu ẹni tọ́ta fi wá ní à lérò kó tó báyìí àfẹ́jọ́ tó báyìí ó sì wá pọ̀ tó báyìí ọlọ́mọdé kọlu. àmín. ìlú tá ti máa ń wo táìmù fún yẹn láwa yìí kọ́dà gbogbo àwa tá a yọ ọrùn yìí gan ẹ̀rù ọlá sì ń bà wá pẹ̀lú báwọn bàbá wa ṣe kàǹkà tó báwọn bàbá wa ṣe wú ètò ṣé wọ́n fi lọ wọ́n ni àwọn náà jẹ móró díẹ̀díẹ̀. ìyẹsìlímùkà. ṣé àwọn làwọn yóò wá fọkànbalẹ̀ lẹ́yìn kankan nítorí jogún bá lé tóní kò sí kankan tí ó sì ọ ọwọ́ bàbá tó ti jogún bá nǹkan ṣe ni ó fi máa wojú ọlọ́run pé ọlọ́run dákun má jẹ́ kí tẹ́sítì lára wa o. fàáìlú láàyè náà zúrọ̀ tó. ẹlẹ́kejì ń bẹ̀ gbogbo wa ibi tí fi parí ọ̀rọ̀ àfáàyàrá ó yẹ kí n sì máa lọ extra minute báyìí ẹ ṣeun àfáàyàrá 1 minute tó kù báwọn àwọn ìyàwó lèmi ó bá sọ̀rọ̀ torí àwọn gangan ni wọ́n lọ sí ilé ọkọ níṣẹ́jú kan tó kù bàbá àbáyá àwọn ti lọ òde dáadáa kọ́dà tẹ́ǹtì gbogbo bí ẹ bá dé tẹ́ǹtì ó mọ sàlùtù yìí ni yà ọ̀gá wa tún nìyí o torí ẹ ti lọ òde tí wọ́n ta tẹ́ǹtì mbẹ́. Hayyakumullah. kọ́dà òde tẹ́ bá lọ àga ó tún mọ sàlùtù yìí ẹ ti lọ àwọn òde tẹ́ àga mbẹ́ tẹ́ jókòó ńlẹ̀ńlẹ̀ bẹ́ẹ̀ ṣe wá dé àyínísì ọ̀dọ̀ yìí náà gbogbo nǹkan wà ẹ̀yin obìnrin wa tí bàbá Olohunkemi ṣẹlẹ̀ yìí fún nǹkan mẹ́ta òun náà ní sọ láàrin 30 seconds tó kù yìí
so ti jí padà. hayyakumullahu. mahalikul rijal mahalikun nisa'i. mahalikul nisa'i fi falafin damilohun. alkhulwatun nisa'i òun kọ́. tulul nisa'i alhamdulilayi ó ti múná dé. tulul nisani. ẹ̀yin ajé àwa nítorí tó lọ́hùn. ilé ọkọ tẹ̀ ń lọ́hùn. obìnrin ẹ̀ mú àwọn kankan dání ń bẹ̀ kó kéré ọkọ wálé. kó jèrè baálé ilé. kó jèrè ilé ọkọ rẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni tulul nisani. obìnrin tí ń lọ ilé ọkọ ẹnu rẹ̀ ò gbọ́dọ̀ gùn. ó gbọ́dọ̀ mọ ìsì ọ̀rọ̀. ó ti ẹ̀jọ́ kọ́kọ́ rẹ̀ mú kankan gbé lára rẹ̀. ó ti mọ ìsì jù. obìnrin tó bá ti mọ ìsì jù Ọlọ́run ní fún ọmọ rẹ̀ lọ́rọ̀ sọnù ayé. Allah. ẹ má mọ ìsì ilé ọkọ. ọ̀tọ̀ lè rè bàbá, ọ̀tọ̀ lè rè òbí, ọ̀tọ̀ lè rè ọkọ. ẹ di ẹnu yín kù. wa kathratu shatat ẹlẹ́ẹ̀kejì ẹ má kọ̀mpléènì fẹ́ nìkan o. ìyà ń jẹ àwọn obìnrin ta o. níta ẹ bá ń fèsì ilé ọkọ ẹ fosùn ẹ fi para ni o. kò yí sì fẹ́ anybody. àìmọye obìnrin tẹ́ ti lọ ayọ̀nù lérí rẹ̀ lé ọkọ ó dé wíìgì lé ni. èyí tí ò dé wíìgì lé ó lò jáàbù lé. ó sì tún ṣe snapchat pẹ̀lú ẹ̀. ó wà nílé ọkọ dùn. ìwọ tó wọ ọbẹ̀ tó pàdé ẹ̀ náà ó pa mára ni. ìpamọ́ra òun lẹ́ẹ̀fi jèrè ọ̀la. wa kufranul ashira wọ́n nùkúránù làásìrì. nùkúránù làásìrì. oore tọkọ yín bá ṣe fún yín ẹjọ́ tó yín. tó bá ti mọ ẹgbàá bẹ́ẹ̀ àyídá rẹ̀ yọ kan ẹ má fi pa ọ̀pọ̀lọpọ̀ dáadáa rẹ̀ rẹ́. ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ òun ni àtàbárújù. bóbìnrin bá ti ń bẹ́ lé ọkọ kì í tún ṣe rálẹ̀ mọ́. ẹ gbogbo àwọn màmá wa ṣe bu ara. ẹ bò ń lé ọkọ bẹ́ẹ̀ ó burú fóbìnrin tààrà kó máa wá sí igbá yàlẹ̀ lérí tíkítọ́ọ̀kì. òun yí bàdí ta ló yí fún sáà fáǹsì lọkọ rẹ o tún wá ń fi igbá yàrá ẹ gbogbo omi tí bá ń ṣe bẹ́ẹ̀ ìtún polówó àti bẹ́ńtà nù kọjá òun sì ń bẹ́ńtà kan wá náà bóbi bá ṣe rí ń ta òun ni ó ṣe máa ju ilé rẹ ọlọmọdà bá ń tonú lé yìí. àmín. la ilaha illallah subhana rabbika. Sheikh Al-Barkah ó wù á kó gùn báyìí lọ. bẹ́ẹ̀ ni kálímọ́tò wàjísà lé wọ́n parí wọ́n sọ̀kalẹ̀ dáa. àmọ́ padà di wáàsí tọ̀ àmọ́ wa lọ bí wáàsí tọ́ Insha Allah. torí ẹni tí ń wo dáwà tí a pín káàkiri wọ́n mọ́ gọ̀ wá akí àfàgbà Albaarizy kú iṣẹ́ ọlọ́run kí ó dárí pẹ́ o. a'udhu billahi minash shaitanir rajim bàbá wa gba Olohunkemi Arademi àti Al-Barkah owó kò ní bàbá bàyá wọ́n ti débẹ̀ bísímìlá. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun Allahu akbar. الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. àbá yára. هذا بيان للناس. ẹgbọ́n bò làwọn ajánásì ó gbòó sórí tẹ́ǹtì lájò ni. وهدى وموعظة للمتقين. ayé ara ni ó wọ̀n fún wa. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين. ẹ̀dọ́kùn ẹja tẹ́wọ́ àdúrà. إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون.
فصيح اللسان ثم سليم wọn ló pín bẹ́ẹ̀ ká yìí má gbà kan jẹ́. wọ́n láti rí ọ̀gá Mọ̀lánà Sheikh Abdur Salam wọ́n ní owó yìí náà èmi ti ní kíyàwó mi ó da gbogbo pọ́ọ̀pù ọbẹ̀ nù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Olohunkemi là ń lọ. ó yà wíìsì àṣọ ìbáyìí. ثم سليم أناني من بين إنسي والجاني. ó yà bàbá. يا بالقرآن قرآن يا زماني يا من بكوني يا مناني يعز بين الإنسان يا لمنة الجنان أنت تشيخ الجوداني ناصر ما سابني من موسيقى بياني تنجلي وخيراني وناشري الأغاني أنقذ قلبي بالقرآن أرابي بالرحمن يا ربنا يا ديان طولي يا البيان مع دوامي الأماني بجاي شيخ تيجاني كي شيخنا بشيطاني وشر كل زمان بشيخنا ملكي عبد المطالب الجيلاني يا ربي أيدي عناني على تجاري وعياني بوازنين الميزان بسائلين الميدان ثم صلاة الأمان على رسول العدنان من كان بالبيان ثم تعبير القرآن وعلمي والإخوان وصابرون باللسان وتابعين القرآن وكل إمام بالبيان يا صاحب البيان أنت فصيح اللسان فما سليم جناني من بين وجاني. بسم الله الرحمن الرحيم. إلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين. وبه نستعين. آمين. أونك يا معين اللهم فهمنا جميع ما لم نفهم. آمين. اللهم صل صلاة محسنة على سيد المحسنين. آمين. وعلى آله وصحابه أجمعين. آمين. آمين. اللهم كبر قدوما pẹ̀lúndà sàlátì. Ọlọ́run kágbárí gídọ̀mà pẹ̀lúndà sàlátì. pẹ̀lú Sheikh Suleimana ilé ìyá ẹ̀yìn odi. pẹ̀lú Sheikh Suleimana ilé ìyá ẹ̀yìn odi. gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Ọlọ́run kágbárí gídọ̀mà pẹ̀lúndà sàlátì. pẹ̀lú Sheikh Suleimana ilé ìyá ẹ̀yìn odi. gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Alimi. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Bigo.
ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bájúlì mú mi ní ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. tóhu ádámù ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá kàmáàlì ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá alágbàjì ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá aláyé gbàmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá wa olóore ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. òkú náà ṣubú mi ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. ọlọ́run kágbárí gíga ọmọ pẹ̀lú ìdá Salaty pẹ̀lú Sohibul Suleiman ilé ẹ̀rí òdu. òkú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. tóun láti lè kábàárà ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. òṣùmọ́nù ẹlẹ́yìnlá ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. mahabubu nígbò tó fún ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá pọ̀ntà ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá èrùdú ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá àmọ́wí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. àmọ́wí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. àpòlùpàtà ìṣègùn yásí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá lífà ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. àgbárí ìgbẹ́dẹ́ òmà ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá mùdírù ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. nílé kéwú ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. apáàní kọ̀rọ̀ ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. apá òjìbára ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. apá àbátúrè ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. àsí gáàsì ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. àsímọ̀lì gáàsì ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. òkú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. ọlọ́run kágbárí gíga ọmọ pẹ̀lú ìdá Salaty pẹ̀lú Sohibul Suleiman ilé ẹ̀rí òdi. gbogbo òkú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. kíbùlà àṣíráàbì ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. ṣéhù sásàlì ọmọ Sambo ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. àbúrú ní jẹ́sì ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. gbogbo òkú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. ọlọ́run kágbárí gíga ọmọ pẹ̀lú ìdá Salaty pẹ̀lú Sohibul Suleiman ilé ẹ̀rí òde. gbogbo òkú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àti orí ajẹ́njẹ́ tán rẹ̀ kọ́mọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ orí àsàlátù gbogbo àwọn ẹni ọlọ́run níye wọn tí a lè kà wọ́n tán nínú wọn làwọn tí wọ́n bí wọn náà tèmi nínú wọn làwọn àfa wa nínú ilé yìí ládùúgbò yìí nínú ìlú yìí lápapọ̀ nínú Islam ọlọ́mọba ayọ́nu sí gbogbo wọn. àmín. nítorí bí àkókò ti mọ fún wa ó kí ìjòkó àwọn ńláńláńláńláńlá láti wájú mi níbí bàbá wa Albaarizy adawallahu hayatahu. bí tí wọ́n bá ti sọ̀rọ̀ èmi kì í fẹ́ sọ̀rọ̀ ńbẹ̀
torí pé àwọn nàkíbù ni wọ́n sọ̀rọ̀ yẹn. Allahu ta'ala anhu. ìmọ̀ ń jẹ́ kí ó tì mí lójú tá a bá pàdé báyìí. ntọ́wá dùn mọ́ mi tẹ̀sẹ̀ náà ni pé àwọn lè jẹ́ kí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ náà rèé máa ti síwájú. tágbà ọ̀rọ̀ bá sọ̀rọ̀ tán èyí tó bá wá kù àwọn ọmọ kéwọ́ mọ̀ sá lẹ́yẹ yọ. ọba ẹgbẹ́ mi lẹ́ni kọ́kọ́ sọ̀rọ̀ ni èyí ni ó kà mí la. ó kí ìjókòó baba Salaty. Wallahu hayatahu. ọlọ́run oníjó bàjẹ́ o. Àmín. baba wa lérúgbó ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Wallahu hayatahu. afa wa gbà ní kọ̀rọ̀ ni wọ́n wà pẹ̀lú wọn. Wallahu hayatahu. àmọ́ àná ni wọ́n ń bí ó yẹ kẹ́ ẹ dúró níwájú baba Olohunkemi ni. tábà ní ẹ jòkó ní sẹ́ yọ̀ǹda kí wọ́n jòkó. tọ́ wọ́n làwọn yọ̀ǹda torí inú àwọn ọmọ tó ń lé ọlọ́kọ̀ yìí èyí tó ṣe pé àwọn ni wọ́n wá tọrọ rẹ̀ ńbẹ́ńbẹ́ ọlọ́run kó jẹ́ àárí àfáǹkọ̀rọ̀ pé ṣé wàá fẹ́fẹ́ ẹ máa bẹ nínú àánú ọlọ́run afáwa Al-Arabi ọlọ́run oníjó bàjẹ́ afáwa Sohibul Khairan ẹ máa bẹ nínú yọ́nú ọlọ́run afáwa Al-Haddad ẹ máa bẹ nínú yọ́nú ọlọ́run mo wá padà afáwa gbà ní ilé baba sáré ẹ máa bẹ pẹ̀lú yọ́nú rẹ̀ ayé àwọn àgbàlagbà oníbàjẹ́ afáwa Muhammadu al-Bushra afáwalari ẹ máa bẹ nínú àánú ọlọ́run àmín baba ń bariga etí baba ń bariga fi dé lónìí tẹ kó látàná èèyàn mọ̀ pé nǹkan náà wúwo bí òde bá ti rí yọ mọ ju ẹni tó lòde lọ́pọ̀lọpọ̀ gbà tó bá fẹ́ dá òde mọ̀ tọ́fẹ́ dẹ́n tó lòde mọ̀ àwọn èèyàn tó wá òde rẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ rí irú àwọn èèyàn tó bá rí lóde yóò júwe bóde yẹn ṣe jẹ́ ẹ ní máa padà sí ibú. àbáwá Umar Kadiri apàṣẹ gbogbo nǹkan ọkùnrin ọlọ́run mo fi ọkọ bàbá àgbà ni Sheikh Salaty mo fi wọ́n kí yín wọ́n wá fi ti bàbá àgbàlagbà jì mo fi tẹ̀lé mo fi ti bàbá àgbàlagbà dòmà mo fi tẹ̀lé mo fi ti Sheikh Adam mo fi tẹ̀lé ẹ ṣe Sheikh fún gbogbo àwọn àgbàlagbà ẹ máa wà nínú ìyọ́nú ọlọ́run ẹni tí ìṣe rẹ̀ bá jọrọ ẹni èèyàn máa bá ṣe afá máa fẹ́ràn bàbá Arademi púpọ̀ a lè jòkó jọ kan ká má sọ̀rọ̀ yín tàbá wà ní assembly ọ̀dọ̀ àfàmọ́ kò sí àfi tàbá jòkó tàbá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ á darí sọ́dọ̀ yín àfàmọ́ wà náwó sókè ló ní president ẹ̀ sì sí ń bẹ̀ ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ o nítorí ó rí bẹ́ẹ̀ ni pé ìwà àfàmọ́ pẹ̀lú yín jọra wọn kí ni wà náà ẹ̀ dáṣẹ́ eríire ẹ̀ ń kó eríire ran àwọn tí ń bẹ pẹ̀lú yín gbogbo eríire tó bá ṣe táwọn èèyàn bá ti sí ń bẹ eribu ni wọ́n padà gbẹ̀yìn rẹ̀ ọba tí ó ṣe yín bẹ́ẹ̀ wọ́n jẹ́ máa padà sí ibú o bàbá wa ṣe wà á límì Sheikh ẹwì lẹ́ẹ̀kan sí Sheikh ẹwì lẹ́ẹ̀kan sí Sheikh ọba mi ni ó ṣe yín bẹ́ẹ̀ lọ́pọ̀ yín lé lọ́yẹ̀ yín sí kése pé béèrè ọlọ́run ní ń ta fún yín lára wa yín a wà ní ọ̀dọ̀ àfa gbàmúrágàjì láàárọ̀ àfa àlìkálí ọwọ́ awẹ́kọ̀ bàbá ńgbà tí wọ́n dé ńgbà táwa bẹ́tò lọ bẹ́tò bọ̀ tọ́wọ́ kan wọ́n gbà kéwú bàbá ìmọ̀ọ́mọ́ àgbà wa ní kí àlìkálí ó dìde padà wọ́n wá dá àlìkálí padà síbi orin ìní wọ́n ní tún orin yẹn kọ àlìkálí wa tún kọ bàbá ìmọ̀ọ́mọ́ àgbà tún wá fi tiwọn kún wọ́n tún wá ṣe tàmísù àmọ́díbò bàbá ìmọ̀ọ́mọ́ àgbà tún wá ṣe tàmísù rẹ̀ wọ́n tún wá fi ẹsẹ̀ kan mí kún kése pẹ́yìn lẹ́ni kí wọ́n wí bẹ́ẹ̀ fa ntọ́ba mi fi sí yín lára àwọn àgbàlagbà ni ọlọ́run oníjọ́ bàjẹ́ àmín ó kí afá wa yà sí ẹ mọ̀ bẹ́ẹ̀ nú àánú ọlọ́run afá mi tí wọ́n gbà pẹ̀lú wọn bàbá wa búbé ayé àwọn àgbàlagbà oníbàjẹ́ bàbá wa òkúta gidi ayé àwọn àgbàlagbà oníbàjẹ́ afá wa
abikan ẹ̀yà àwọn àgbàlagbà ò ní bàjẹ́ àfáwa sako ẹ̀yà àwọn àgbàlagbà ò ní bàjẹ́ àfáwa ọlá aláàánú ayé ẹ̀yà àwọn àgbàlagbà ò ní bàjẹ́ àfáwa ajẹ́túnwẹ́bí àwọn elétò gangan nù ni ó ti pè mí tó ẹ̀mẹ́ 20 lónìí pé ẹ má pẹ́ o mo ní ìní pẹ́ mo ní ìgbà òde mi kàn ní ọlọ́run ò ní jẹ́ máa padà sí mi àfáwa yára ẹ̀kọ́ àdúró ti ọ̀rọ̀ yín ò ní burú gbogbo elétò pátá mo kì í gbogbo ní ti ń jẹ́ Arademi family mo kì í gbogbo ní ti ń jẹ́ Arademi friend mo kì í gbogbo ní ti ń jẹ́ Arademi society mo kì í mo wá kí gbogbo jẹ̀mọ́ ìfẹ́ kí Sheikh Albaarizy ẹ̀ kíyàn púpọ̀ tó báyìí eré agbárin yín mo sì fẹ́ lọ mo kí gbogbo ẹni tó yẹ kí n dákọ tákòókò gbà mí pé àwọn ìyá ìyàwó mo kì í o ẹsẹ̀ Shehu gbogbo ti ń jẹ́ mírètì lápapọ̀ látẹ̀rí eléré ọ̀dọ́ Alhaji wa Jaguma ètò náà ò ní dàrú mọ́ yín lọ́wọ́ salamu alaykum wa rahmatuhu baba aláya mẹ́jọkọ aláya ok abak Shehu Kamil aláya ẹ̀dá kún mo kì í torí ọlọ́run mo wá kí baba wa Arademi ó yẹ kí n kí yín dáadáa àmọ́ kíkí tí n fi kí yín àwọn tó bí yín ni mo fẹ́ fi kí torí pé ọmọ kẹ́kẹ́ ń dá ṣe ríire o àwọn tí wọ́n bí ilé ríire wí níbi wáàsí kan láàárọ̀ yìí nílé Ṣẹ̀bùtú abákọ̀rọ̀ mẹ́mbẹ́ wọ́n ní ètò ọlọ́run ni kí bàbá bú kọ́fẹ́ ìyá bú kan wá bí mi lérí bú ètò ọlọ́run ni kí bàbá rẹ̀ kọ́fẹ́ ìyá rẹ̀ kan wá bí mi lérí rẹ̀ Kùránì ló gbé wá fún wa o Al-Khabisatu. Zubillahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim al-khabisatu lil-khabisin wal-khabisuna lil-khabisati wat-tayyibatu lit-tayyibin wat-tayyibuna lit-tayyibat ulaika mubarra'una mimma yaqulun lahum maghfiratun wa rizqun karim. Bí ọba mi ti ṣètò ayé kalẹ̀ nu pé eléríire méjì kan bíra wọn kan fẹ́ra wọn kí wọ́n lè bí eléríire eléribú méjì kí wọ́n fẹ́ra wọn kí wọ́n lè bí eléribú tí ẹ bá padà wá rí níbì kan táwọn eléribú méjì bá bí eléríire kìí pọ̀ Ọlọ́run fẹ́ yọ nǹkankan nú ẹ̀ ni Ọlọ́run fẹ́ ṣàpèjúwe nǹkankan ni tẹ̀wá lè rí pé eléribú nìyá rẹ̀ eléribú bàbá rẹ̀ wọ́n dẹ̀ bí mi eléríire irú rẹ̀ kìí pọ̀ torí pé ọba mi fẹ́ yọ àpèjúwe kan fáyé ni bẹ́ẹ̀ náà ni tí eléríire méjì bá bí eléribú wọn è pọ̀ nú ètò Ọlọ́run fẹ́ ṣàpèjúwe kan ni tí èèyàn bá rí bí ẹ ti rí yìí òǹtọ̀ ọ̀hún lè ṣàdúà a máa fi àwọn tó ṣàdúà ju tiẹ̀ lọ hàn títí wọn ò gbà bẹ́ẹ̀ òǹtọ̀ ọ̀hún lè jẹ́ onígbìyànjú a wàá sọ fún un pé ọba àwọn alágbájá aláyé níbi ìyànjú ni ayé wọn ò sì dá Allahu akbar. òǹtọ̀ ọ̀hún lè gbọ́n kéré ó pé gan a wàá fi àwọn èèyàn tẹ́rí wọn pé ju tiẹ̀ lọ pé eré àwọn alágbájá pé ju tiẹ̀ lọ eré wọn gan lọ́padà pé lọ́padà kó bá wọn náà fi dé lẹ́wọ̀n. ó túmọ̀ pé lágbájá jẹ́ bó ti jẹun àwa ni onílàáká yìí ni rárá o ó lè ṣàdúrà ni rárá o ó lè gbìyànjú ni rárá o ó jáde ni rárá o ó mọ̀yàn ni gbogbo ẹ̀kọ́ nǹkan ẹyọ kan ni nǹkan ẹyọ kan òun ni pé ó rí àwọn táníyàn àwọn dàbí ajabu salami la khayra fin nasi ma lam soha. La khayra fin nasi ma lam soha niyyatuhu ma qasidu duna ikdisu ma
sì ní sàlámì ṣé wà náà fẹ́ ṣe bí. lára ẹ̀rọ fi ń ná sí i. ìtújú báyìí lọ. máa ń lamusa ní ìyàtúwò. àbáwọn ajá náà ti pílánì lónìí ni. lára ẹ̀rọ fi ń ná sí i. máa lamusọ àníyá. máa ń lamusa ní ìyàtúwò. ìtí òjò rẹ ọkàn ọbọrọ ni pé àníyàn àwọn tó bí ọ̀dà sítẹ́ńtáyé rẹ̀ dá. lára ẹ̀rọ fi ń ná sí i. máa ń lamusa ní ìyàtúwò. bàbá yẹn pé kò ní bímọ tí ó ṣoríire bàbá wo bàbá tí ọ̀la níyàn rẹ̀ sáwọn ọmọ tó ṣoríire nú ẹbí wọn. لا خير في الناس من لم صحنيته. ẹ sọ fún ìyá yẹn pé kò ní rẹ́rìn lérí ọmọ ìyàwó ìyá tó dáa fọmọ orogún rẹ̀ tí ò rẹ́rìn. لا خير في الناس من لم صحنيته. ما قصدوا دون إكديس tí bógìdì kò sílẹ̀ mi àwọn tó bí yín kókó gangan nu tẹ́ ẹ̀ bá ń wá kí ni Ọlọ́hunkemi sà kí ni Ọlọ́hunkemi lò ìjọ owó lọ́wọ́ níbo ló bìlọ́ǹgì sí ó bìlọ́ǹgì sára àwọn òbí tí ò ní kìdí tó ò ní adìẹ ọkàn ọmọ ọlọ́mọ ó bìlọ́ǹgì sára àwọn òbí tó ò ní bógìdì tí wọ́n kì í bínú eríire ọmọ ẹnìkan ló fi já sí pé tẹ́yà bá kí yín nígbà 100 kó kí ìyá tó bí yín àti bàbá nígbà mílíọ̀nù. ọ̀rọ̀ àkọ́kọ́ nù ó ti kọjá bí ìyá rẹ̀ bá jẹ́ lérí ibú tí bàbá rẹ̀ bá jẹ́ lérí ibú lọ́nà méjèèjì yìí ó ti kọjá àmátúnṣe tó lè ní ni pé báwo ni wo ṣe ní báyé àwọn ọmọ tiẹ̀ jẹ́. wọ́n náà rí pọ́rọ̀ rẹ̀ ò ṣe tó gbogbo bí ló ti dé wọn ò rí ti ń ṣe owó sàn kìí sípò àwọn àjẹlé yìí ni wọ́n burú tó bẹ́ẹ̀ o àníyàn àwọn tó bí ọ ní ọ̀sẹ̀ tù ntọ́kù tó wọ́n lè ṣe o ti bára rẹ mi tó ti bára rẹ yẹn ná ìwọ́n lọ́wọ́ á tún àníyàn tara rẹ ṣe kí wọ́n mọ̀ tó kó bá wọn mọ́ kọ́mọ́ bá wa di ègún ìdílé ó pin látẹ̀rí rẹ̀ àwọn ìyá wa náà àti bàbá wa náà ní ìlàbí kan tó jó didi ìlàbí kan tó jẹ́ odidi. wọ́n ń jẹ ìdùnnú báyìí. wọ́n ń jẹ ìdùnnú náà báyìí. ń dùn mọ́ wọn pé ọmọ táwa bí irú eríire tọ́pọ̀ tó báyìí tọ́ sí lákòókò tẹ́rìíre wọ́n yìí. lákòókò tẹ́rìíre wọ́n tó báyìí. ọmọ tiwa lélẹ́yìn tọ́ sí. ọmọ tiwa lélẹ́yìn tọ́ sí. àbáwá kọ̀mọ́ndà àwọn ìyá àtàwọn bàbá tẹ́ bá rí wọn nísìn kéde pé oúnjẹ tọ́pọ̀ ni wọ́n lè jẹ mọ́. alájọ ọkàn máa kó gbogbo nǹkan sílé fún wọn ni wọn ò ní lè jẹ wọn máa fi tọrọ ni ebi ò sì ní pa wọn torí pé ní tí wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí náà ni dùnnú ọmọ kí wọ́n ń ṣe ara alájì nìkan ni wọ́n ń jẹ lára gbogbo ọmọ eríire kan tí ń ran ẹgbẹ̀rún èèyàn irú eríire yìí a ní ọ̀dà fún wọn náà àmọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n àtàwọn ọmọ ìyá rẹ̀ sì tún ṣọ̀tá ani wo serious wọn ò serious Ọlọ́run ló serious rẹ ọdà fún ọ bọ̀dá rẹ tó ń wá àgbà wa tanzin ọwọ́ wa oníyìn tó ń ṣètò tanzin mi fún yín ó sì dáa fún ọ tó báyìí. bẹ́ẹ̀ lè máa gun mọ́rúwá ni. ayé rẹ̀ ọ̀dànù o òun fi kún bànújẹ́ fáwọn tó bí ọ̀nù ẹ̀yin ò fi kún bànújẹ́ fún wọn ìdùnnú lẹ́ fi ń kún dùnnú ẹ̀ ń jẹ́ káwọn ìyá yẹn mọ̀ pé gbogbo wa tẹ́ bí lélẹ́rìíre bí tí mo fẹ́ kéwìn pẹ̀lú rẹ náà yẹ̀ wò nù o táàjọ ń jà pa àbákan náà táà ń wọṣọ tó dáa táà ń gun mọ́tò tó dáa táà ń gbélé tó dáa ṣé gbogbo àwọn ọmọ ìyá wa ni wọ́n ṣe pìrìsẹ́ǹtì gbẹ́gbọ́n mi ni ṣé gbogbo wa làwọn ọmọ ìyá wa ṣe pìrìsẹ́ǹtì pé àbúrò mi ni ọwọ́ ló ṣe fún wọn ò sírìọ́sì ni wọ́n ṣe tẹ́bọ́n òun ṣe fún wọn náà bí wọn náà ò tẹ sírìọ́sì tó àwọn tó ní wọn ò sírìọ́sì yìí dáyé sí ọ ọba mi tó ṣe báyìí fún yín kò ní jẹ́ máa padà sí ibú o. àmín.
bẹ́ẹ̀ bá ti dùn ya nú tó dùn bàbá nú tó dùn àwọn afá rẹ̀ nú ó ti dọ́mọ àlìjẹ́nà bí wọ́n bá béèrè ní tó ṣe lọ́wọ́ rẹ̀ ẹ̀bọ ni ó yà jẹ́ ẹ̀ bó ti rí ní táwọn mọ̀lẹ́kọ̀ bá bí kó ṣe ṣe yìí ẹ̀bọ ni wọ́n fẹ́ bí ń pa rẹ̀ tó bá yẹ pé kò sẹ́bọ̀ ń bẹ̀ wọ́n fojú fò. Ọlọ́nkẹ́mi sì sẹ́bọ̀. bó ti rí nu bó náà bá sì ń kọ́ àwọn ọmọ ń kéwú lọ́wọ́ ńjọ́ kan kásáré yà síbẹ̀ torí mo rí pé àwọn èèyàn rẹ́rìn sọ̀rọ̀ yẹn bó náà bá sì ń kọ́ àwọn ọmọ ń kéwú lọ́wọ́ ńjọ́ kan ẹ̀rọ Ọlọ́run kan wá wọlé ọba àwọn ẹlẹ́sẹ̀ mọ́ kíláàsì tí wọ́n ń kéwú wọ́n ní bó náà bá sì òun fẹ́ béèrè kan ni wọ́n ní kí ni béèrè náà ó ní òun pa ìyàwó òun ó lóun fẹ́ràn ẹ̀ gan òun wá ń sọ kí níbi àfẹ́jù fẹ́ ọwọ́ ara òun lòun fi pa ọwọ́ ní wọ́n bó náà bá sì tóun wá béèrè ni pé sọ́lọ́wọ́n ó fẹ́rí jìun àbọ́lọ́wọ́n ò ní fẹ́rí jìun bó náà bá sì wá ní so níyà láyé ó níyà òun ti kú alájàgbà èsì tí bùnà bá sì wí ni pé tó bá wu Ọlọ́run ó lè jẹun yá tó bá sì wu Ọlọ́run ó lè kẹ́ ọ bùnà bá sì fèsì tán ọba dìde ńlẹ̀ bá wọlé lọ bí n ti wọlé lọ ọ̀kan dún àwọn ọmọ kẹ́wùtẹ́rì rẹ̀ pé ọ lè gbọ́n ẹ̀kúnlé ó lè rẹ́ bùbùnà bá wọn ni ànàkùn ńlá èsì tẹ́ fọ́ lẹ́ẹ̀kan kò yé wa kò yé ẹni tẹ́ fọ́ fún náà ọkàn sọ pé òun gbọ́ ni kò fẹ́ bá yín jù yẹn ni ntọ́ ba yí ọmọ kéwù jẹ́ ni pé òun sọ fún afá rẹ pé ẹ ṣe wí láàrin àwọn ọmọ kéwù yòókù ò ní síra sọmọ kéwù tó wí láàrin àwọn ọmọ kéwù lálẹ́ ò ní síra yìí wọ́n tọ́ wá wí fún gbogbo ayé ńkọ́ wọ́n ọmọ kéwù jà fá rẹ lọ àṣẹ pé ò ní báàkì àmọ̀ dáadáa ọmọ kéwù búdà bas kò bí ẹ̀kọ́ tí wọ́n fẹ́ yọ ń bí èyí hùn kò bí àfà níbèrè yẹn lójú àwọn ọmọ kéwù yòókù àtẹ̀ntọ́ wa béèrè ọlọ́pàdé àfà lẹ́kùnlé ni oníbèrè yẹn ò yé wa èyàn lòun pa ìyàwó òun ẹ wá sọ pé só níyà kí ló kan ìyá rẹ̀ pẹ̀lú pọ́pa ìyàwó bínú àbáṣe wa ní Al-Barkah ní ti ń bẹ́ẹ̀ ni pé tó bá ṣe pé ọkùnrin yẹn sọ pé òun níyà fọ́tíwá tó wọ́n ṣe fún ni pé lọ sẹ́ni tí ó dùn mọ́ ìyá rẹ̀ kí ìyá rẹ̀ ó rẹ́rìn kí ìyá rẹ̀ ó ṣàdúrà fọkún Al-Barkah tó bá ti lè ṣe bẹ́ẹ̀ Ọlọ́run pa ẹ̀ṣẹ̀ tó pa ìyàwó rẹ̀ o inú Ọlọ́run ó dùn Ọlọ́run ó sì parẹ́. mo tún wí fún wa náà lónìí ó gba aburú tó ti ṣe yìí ni ó ṣe mí o èyí tó ti ṣe tó ṣe ṣiṣẹ́ tí ń bà ọ́ lẹ́rù ni tó ń bíra rẹ̀ pé báwo ló ti yàn tó bá níyà láyé lè dùn wọn nú tó bá dùn wọn nú tínú wọn dùn tó tọ́ ọba mi ó kájú kúrò níbi àṣìṣe o bónà bá sì ní tó bá ṣe kọ́ sọ pé òun níyà ni yín sọ fún un pé kó lè ṣe rere fún ìyá rẹ̀ kínú ìyá rẹ̀ dùn sí àwọn àtọ́ wọ́lọ́hún ò níyà ló jẹ́ ń sọ fún un pé bọ́ bá wu Ọlọ́hun ó lè fẹ́ríjì bọ́ bá wu Ọlọ́hun ó lè kẹ́ àwọn ìyá àti bàbá wọn náà lẹ́yìn ń kẹ́ yìí ẹ wá ń ṣe tí ọmọ dùn mọ́ wọn inú tí ọmọ dùn mọ́ wọn lè tẹ̀ ń ṣe yìí torí inú ẹ̀ wọ́n lè ń ṣe yìí ọba tó ṣe bẹ́ẹ̀ fún yín láyé àti láyé ìdùnnú lóró yóò mọ̀ jẹ́. àmín. ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta. àmín 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 ya Allah. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lè yí láàfin. bismillahir rahmanir rahim li'ilafi quraishin ilafihim rihlata ash-shita'i was-sayf falyaعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo wa ni àwọn ń pé ní ọ̀dọ̀ bàbá Ọlọ́hunkẹ́mi ní gbogbo ìgbà kì í ṣe ìgbà tí wọ́n ń ṣèjọ nìkan inú ilé wọn kì í gbèrò ọ̀rẹ́ ń bẹ alájọṣe ń bẹ olólùfẹ́ ń bẹ jàmá ń bẹ ìjẹ́ ìkẹ́ Ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún wọn yìí nìkan làwọn ń wò ní àbá àwọn ń wo nǹkan mi. afáàmì àtàrà àtìkọ́ ti sọ̀rọ̀ nísìnyí wọ́n ní èrò gírì ilé àńjọfẹ́ ǹjẹ́ bẹ́ẹ̀ ni kò sábúrú níbi kéèyàn lọ ilé ẹni tó dáa fún tó bá kù díẹ̀ káàtó téèyàn bá lọ pẹ̀lú àníyàn rẹ̀ àmọ́ mo fẹ́ kọ́ ẹ pé gbogbo àwa tá a wá bí lónìí àtàwa tá a mọ̀ wá
ẹ jẹ́ ká kọ́ ìwà tó dáa tọ́lọ̀ fún àfáàwọ̀ Arademi Amirul Waizin Abdur Salami Adabul Fatah Adabul Fatah miftahu kulli majaliki bali man ta'addaba yabqa bali man ta'addaba yabqa wala sabikin fukidanu adabi yuhawwinu man lahu ilmu wa yusbihu fi tuhuri kawabiki man kana yarju ayuasimahu liwara falai hatta husinu kun falai hatta husinu khuluqin laikin mo bole kan wọ́n jọ pé Adabul Fatah miftahu kulli majaliki. ẹ̀kọ́ tí ọmọ nìyẹn ní òun la sínà tó jẹ́jú fún nígbèsí ayé. Adabul Fatah miftahu kulli majaliki. kéèyàn bá wá bọ̀ pé asínà wo ni ń lọ ní tanzin wọ́n sọ fún pé kó lè lẹ́kọ̀ọ́ bí wọ́n ti gbáyé. Adabul Fatah miftahu kulli majaliki. ní ẹ̀kọ́ bí wọ́n ti lo ayé ọmọ asínà gbogbo ọ̀nà gbogbo ọlẹ́kùn tó tì ní ọmọ sí fún un. bí ń tẹ́rì nítorí ọmọ rí bẹ́ẹ̀ lọ fún yín ẹ̀kọ́ ayé di o àti ìtẹríba ó rí pé wọ́n sọ pé Adabul Fatah Adabul Fatah miftahu kulli majaliki. wọ́n sọ pé ogun tó lè sí ọ̀nà tó lè sí tó tì wọ́n sọ pé kéwú adabu ni wọ́n pè wọ́n sọ pé ilimu wọ́n sọ pé kéwú wọ́n sọ pé wèé wọ́n sọ pé sẹ́kíkọ́ adabu ni wọ́n pè ẹ̀kọ́ ọ̀tọ̀ ni kéwú ọ̀tọ̀ ni wèé ọ̀tọ̀ ni sẹ́tìyẹ̀kọ́ ọ̀tọ̀ ni ẹ̀kọ́ tàbí ń lò àwọn kan bẹ tẹ kó tọ́lọ̀ bá ṣe fún yàn èyàn lè rí ayé lò tó jẹ́ pé nǹkan ẹ̀yọ̀ kan ni àwọn kankan bẹ tẹ kó tọ́lọ̀ bá ṣe fún yàn tí ó bá fi kejì kún ayé yìí ò ní tòrò èyàn lè dá owó nìkan fi ṣayé tó bá lówó tó bá lẹ́kọ̀ọ́ wọ́n padà dolo sí èyàn ò lè dá ìmọ̀ nìkan fi ṣayé ó ké fúrọ̀yàrá ya kéwú làwọn èèyàn kẹta fi ń dẹ̀sìn rú báyìí wọ́n kéwú wọn kò lẹ́kọ̀ọ́ tọ́ba kéwú tó pọ̀ kọ̀ wá sí ẹ̀kọ́ ń bẹ̀ kéwú yẹn náà ni ó sọ ọdọ ọmọ náà níjọ́ tí ṣẹ̀tọ́nù ń bínú tí ń pìtàn fọ́ba tó dáa tí ń rán ọlọ́run létí láì gbàgbé tó bá yẹ kó lẹ́kọ̀ọ́ bí èèyàn ṣe pẹ̀lú ọ̀gá yẹn ni kò ní ṣe bẹ́ẹ̀ kò ní tẹ́lẹ̀ rí búdò ni àìlẹ́kọ̀ọ́ ni ló kó bá ṣe ìtàn tó bá lẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ bá wà nílẹ̀ yóò yẹ pé ọlọ́ba mi tó dá mi tó tún dẹ́ lómi ṣé mo lẹ́tọ̀ọ́ kí n máa sọ fún pé ọdẹ nìkan ń bì kan ọdẹ nìkan ń bì kan sórí ẹnu tiẹ̀ náà ti ń gbó jejejeje lórí social media àwọn ẹ̀kọ́ rẹ ni ò tó tẹ́kọ̀ọ́ rẹ bá tó ọmọ èèyàn mọ bí sẹ́yìn ẹsẹ̀ ẹnu jejeje sí ni kí ló wí àfa yìí dàpọ̀. Adabul Fatah miftahu kulli majaliki bali man ta'addaba yabqa awwala sabikin man ta'addaba ẹni tó bá lẹ́kọ̀ọ́ tààrà yabqa awwala sabikin nínú ẹbí wọn àkọ́kọ́ eléríire ni ọ̀jẹ̀ nínú yabqa ilé wọn àkọ́kọ́ eléríire ni ọ̀jẹ̀ nínú ìlú wọn àkọ́kọ́ eléríire ni ọ̀jẹ̀ nínú ẹ̀sìn wọn àkọ́kọ́ eléríire ni ọ̀jẹ̀ bí ẹgbẹ̀rún èèyàn pẹ̀lú ẹ̀ bá ń dùn nǹkan òun yóò gbà wájú. fukidanu adabi yuhawwinu man lahu. ọ̀wá rí àìlẹ́kọ̀ọ́ tọ́kàjẹ́ pé kéwú nìkan lè yan ara kankan mọ́ tí ọ̀fẹ́ kọ́ kún. yuhawwinu man lahu ilmun. owó nìkan ló fẹ́ ní
kò béèrè lọ́dọ̀ àwọn èèyàn pé báwo lèèyàn ṣe fi ẹ̀kọ́ náwó báwo lèèyàn ṣe fi ẹ̀kọ́ lo owó báwo lèèyàn ṣe fi ẹ̀kọ́ jẹ́ olówó ọkàn rẹ pé mo fẹ́ lówó mo ti ní mo fẹ́ kéwú mo ti ké mo fẹ́ kọ́ṣẹ́ mo ti kọ́ mo fẹ́ ṣẹgbá mo ti ṣe tó bá ṣe pé yìí nìkan ni. yọ̀háwínú máa ń lahu ilmu wa yusibihu fi duhu ríkàwá lìkì. yóò bára rẹ̀ ní ẹ̀ǹkùnlé àgọ̀ yóò sì padà bára rẹ̀ lẹ́ǹkùnlé aláìmọ̀ọ́sẹ̀. man kana yarju an yu'asima wulwara. mọ́dàlá. máa lẹ́yìn haqqan husnu khulqi raiki. oníkìní ẹ̀. man kana yarju an yu'asima wulwara. gbogbo ẹni tó bá fẹ́ kí wọ́n pọ́n òun lé makéwú tó ń ké. man kana yarju an yu'asima wulwara. ọbẹ̀ wọn pọ́n lé mọ́ owó tó ní. man kana yarju an yu'asima wulwara. ọbẹ̀ wọn pọ́n lé máwọn tó bí ọ ẹlòmíì retí kí wọ́n pọ́n òun lé máwọn tó bí òun àmọ́ àìlẹ́kọ̀ọ́ ó jẹ́ wọn pín lọ́tọ̀ wọ́n bu léèbù tiẹ̀ lọ́tọ̀ wọ́n sì yẹn àwọn tó bí lọ́tọ̀. man kana yarju an yu'asima wulwara. ewu tẹlomiì ké ní fi ń retí àpọ́nlé àwọn èèyàn wà á yanrí wọ́n wà á pọ́n kéwulé àní ọmọ kéwu àmẹ́lẹ́rì ibú lòun. ọmọ kéwu ní ọ̀wọ̀ tiẹ̀ àìlẹ́kọ̀ọ́ tiẹ̀ wọ́n ti fún un kí ló wí. man kana yarju an yu'asima wulwara. owó lẹ́lòmíì fi ń retí àpọ́nlé lọ́dọ̀ àwọn èèyàn ó gbowó lọ́wọ́ rẹ̀ tó bá kú omi ẹ̀ tán wọ́n yìí tún ṣe pèlè wọ́n tún máa sọ fún un pé kí àwọn wà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ó bá yẹ pé torí owó tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó ṣe rí mọ́ èèyàn ni ẹlẹ́rìí bú ni bá. wọ́n dá àwọn ẹ̀mí òwì lójú rẹ̀ àní aláàjì wà láì torí owó ni ẹ̀dá ọ̀sọ́rọ̀ rẹ̀ lẹ́nu yín ẹ̀dá bẹ́ẹ̀ kọ́lọ́hún tí ń sọ lára rẹ̀ bó ti fẹ́. máa bọ̀ ọ̀bí sọ́kàn. man kana yarju an yu'asima wulwara. gbogbo ntọ́ ọba ní tọ́ ọba fẹ́ kí ayé ọpọ́n lé pẹ̀lú ntọ́ níhùn bí ayé ti ń pọ́n bàbá wa Arademi Amirul Waizin táyé ń darí àpọ́nlé sọ́dọ̀ wọn. فعليه حقا حسن خلق رائك. فعليه حقا حسن خلق رائك. من كان يرجو أن يعزمه الورى فعليه حقا حسن خلق رائك. gbogbo ń tó ní tọ́ba mi ṣe fún ọ tó o bá fẹ́ ká yọ pọ́n lé pẹ̀lú ẹ̀ ìwà ni ó fi kún tó o bá ti níwà mẹ́wàá onílápọ̀nlé tó o bá ti níwà mọ́mọ́ onílápọ̀nlé tó o bá ti níwà mọ́ bíbí onílápọ̀nlé tó o bá ti níwà mọ́wọ́ onílápọ̀nlé. bàbá Arademi n tó bí àpọ́nlé yìí fún yín ó sọ́ọ̀rì láti wí bẹ́ẹ̀ àmọ́ bó ti rí nù kése pé torí ìmọ̀ tẹ̀ ní o torí pé àwọn èèyàn ní ìtọ́jú bẹ́ẹ̀ lọ. nítorí bí àpọ́nlé yìí fún yín kése pé torí owó tẹ̀ ní o torí pé àwọn èèyàn lé ìtọ́jú bẹ́ẹ̀ lọ. nítorí bí àpọ́nlé yìí fún yín kése pé nítorí pé ẹ rí àwọn èèyàn bí yín o torí pé kálukú náà rẹ̀ ní bí nkẹ́yọ̀ kan tó bí jù ní ìwà rí. ìwà kan bẹ lọ́dọ̀ ará Ìlọrin tí ò sí fara lu mi ará Ìlọrin ní ebi ọ̀pá mi ìyó ní ebi ọ̀pá mi ìyó ni ebi ọ̀pá mi kọ̀fẹ́ lè tọrọ lọ́dọ̀ ẹni tí ò dáa ni aláwọ̀ ọ̀láyìn ìyó ni ebi ọ̀pá mi ìyó ni ebi ọ̀pá mi ó nídìí owó àmẹ́ni tó fẹ́ gbà wọ́n mọ̀ pé wọ́n gba owó mábùkù yóò wá ló pé òun kó wọ́n wà báyìí. tí ará Ìlọrin bá ń tẹ̀lé ẹni tó lówó owó nìkan kan ń tẹ̀lé ra rẹ̀ wọ́n tún rí nǹkan mi fikún ni ẹlòmíì ò ní sóhun ló fún mi lánàá ọ̀dà njọ́ tóun náà tí ì ní ta ni ń fún mi njọ́ tí ì tí ì mọ̀ ta ni ń fún mi tóun lọ́ọ́ bá mi débi tí mo báyìí àyìn ní jẹ́ àbùkù mọ́wọ́ òun kò sì fẹ̀mí sí mi lọ́rùn
bẹ́ẹ̀ bá fún mi ń fìlà tí ń sa kọ́sọ́hún ló fún mi lérí tí mo dé sí. ó fún mi lóbìn ló ń pera rẹ ní nǹkan sẹ́wọ̀n lọ́ba ń bá sùn ní tí ó sùn tí ó fún un lọ́mọ sẹ́wọ̀n ló fún un. dáadáa yìí ọkárí sọ́dọ̀ àwọn èèyàn aláàlọ́rin ọlọ́run ṣe nǹkan fún wa púpọ̀ tó ó buhaya Ìlọrin buhaya púpọ̀ ìlú tí afa kan ò ní gbé afa ẹgbẹ́ rẹ̀ níyì kọ́dà bó ní nǹkan yìí ìlú tá a wà yìí ni afa ó kéde èmi náà kéde mi wọ́n bá lówó wọn lèmi náà ní ni wọ́n bá jẹ́ nǹkan wọ́n lèmi náà jẹ́ ni bí àbá rẹ̀ bá jẹ́ afa sẹ́kẹ̀fẹ̀ rí bàbá tèmi ni ìlú yìí ni wọ́n ti wíru ẹ̀ gbogbo tí wọ́n á jẹ́ afa náà ló sùn jáde fún yìí. àwọn tẹ́ ẹjọ́ lówó bákan náà tún ní yín mọ̀ wọ́n tún wá káwọ́ sókè tó bá sọ̀rọ̀ yín láì sí yín bẹ́ẹ̀. lásàkọ̀ anásù àkíyàsù. mi àyàmúdàwù àrọ́jùlá mọ́lámíyá ìdàwù àṣàrà ìhísàní. àṣàrù ìsánà táwọn èèyàn rí lára yín òun náà ni wà ẹ̀yin lẹ fẹ́ fún yàn lówó ẹ̀ tún á kúnlẹ̀ ìrírú ẹ̀ rí ẹ̀yin lẹ fẹ́ fún yàn lówó ó tún á kúnlẹ̀ tẹ̀sán ẹ bẹ́yìn lówó ń bẹ lọ́wọ́ yín àwọn èèyàn máa ń dẹnu ókè náwó ni kábà mọ̀ káwọn ni wọ́n lówó ọ̀dọ̀ yín nìkan ni mo ti rẹ́ ní tó fẹ́ náwó tó tún á tẹ̀ tó tún á rẹ̀ nulẹ̀ ọlọ́run jẹ́ rí yín pẹ́ bẹ́ẹ̀ni wàláì bàbá ní iná lẹ́ fi ń jọ ń sọ̀rọ̀ pẹ̀lú mọ̀ ẹ fi jọ wàláì bí mọ̀ náà ṣe máa ń ṣe ni fẹ́ fún yàn lówó yóò tún wá tẹ̀ yóò tún máa bẹ̀ pé ẹ dákun ẹ má bínú ẹ sá mọ́lẹ́ jẹ dáadáa ni o fún àwọn èèyàn lówó kí wọ́n máa lè sunkún kẹlẹ́wó máa pé eléyìí bú ẹ̀ ń dá mi láàmú ẹ̀ náà lè wá kánṣẹ́ yóò gbowó yẹn yóò máa lè sunkún pé báwo dún wọn ṣàyẹ wa báyìí ọba tó dá yín bẹ́ẹ̀ mo tún yín dáta burú. àmín. àbíbò ní níṣẹ́jú kan sí i. láàrin ìṣẹ́jú kan sí i. ẹ̀yin ìyàwó tẹ̀ ń lọlé ọkọ. ẹ̀yin ìyàwó tẹ̀ ń lọlé ọkọ. kémi náà yíjú sí yín ní gbólóhùn kan. ní gbólóhùn kan ẹ̀yin náà gbà tí. ó ní fàárìbá àtún àléhìnà ẹ̀ta ni kó ta ló fẹ́ wí. fàárìbá àtún àléhìnà ìsáàbùn. ẹ̀rọ pẹ̀tẹ́ náà sí dáadáa. ọ̀lùmọ̀ ìṣàtún máa lọ ṣàbàbùn. Abdulsalami. fàárìbá àtún àléhìnà ìsáàbùn. ẹ̀yin ìyàwó ẹ̀rọ pẹ̀tẹ́ náà sọ́dọ̀ àwọn ìyàwó òun tẹ̀lé sí wọn wọ́n rí báwọn là ń bá wí àwọn dà fàárìbá àtún àléhìnà ìsáàbùn. ẹ̀yin ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa bọ̀ báyìí ẹ máa gbé tí a yín bọ̀ ẹ máa bọ̀ báyìí. naam. olùmọ̀ ìṣàtún máa ṣàbàbọ̀. kájà lẹ́sìn mi ò tún wí. فأربعة علينا حساب علوم عيشة مال شباب فأربعة علينا حساب علوم عيشة مال شباب فأربعة olùmọ̀ ìṣàtún máa lọ ṣàbà. àríbàtún alẹ́
wòlímọ̀ náà ntí mo fẹ́ sọ fún yín yìí gbólóhùn kan náà ni àmọ́ ẹ gbọ́ wọ̀ ẹ sì gbọ́ yé dáadáa ìran kan mẹ́rin téèyàn bá ní gbogbo ọmọ tó ń tọ̀hún bá bí ibi ọba ti lọ́kọ wọ́n ṣèdánwò fún pé ṣé bí bàbá rẹ̀ ní kinní yìí kí ni àkọ́kọ́ bẹ́ẹ̀ bá jọ máa fà á tí wọ́n ń lọ ilé ọkọ bẹ́ẹ̀ ti ń lọ yìí bẹ́ẹ̀ bá sì wà wù wọ́n sọ pé ṣé bí àfà tó kọjá yé kọjọ́rùn ni bàbá rẹ̀ ṣé báwọn tí máa ṣe ni ṣé bẹ́lẹ̀ hà ní ìyá rẹ̀ ṣé bẹ́yìn tí máa ṣe ni ṣé bẹ́ẹ̀ ẹnu ara àlẹ́ orin kọ̀ pé èèyàn ni bàbá yín nídìí mímọ̀ nídìí ẹ̀sìn ẹ̀yin ṣé wọ́n ń ṣe báyìí ìwà ṣẹbọ máa fà nìyín láburú ẹ má wù tẹ́ bá délé ọkọ o ẹ má jẹ́ wọn fi ọ̀rọ̀ tí èsè ti bàbá Arademi ránṣẹ́ sí wọn lára yín. àyíṣàtún. gbogbo ẹni ayé bá rọrùn fún tọ́wá bímọ tó lọlé ọkọ bẹ́ẹ̀ tí ń lọlé ọkọ yìí nínú ẹni ayé rọrùn fún náà lọ́rọ̀ ń tẹ bàbá Arademi. àyíṣàtún. bọ́bá délé ọkọ tọ́ba sì wà wù tó sì rìnrìn tó sì aṣọ wọ̀ wọ́n wà ní bára bí ayé ṣe rọrùn fún bàbá yín tó kò fi ràn yín ni. àyíṣàtún. ayé bàbá yín dáa kí ló dé tá ayé ọkọ yín burú báyìí. àyíṣàtún. irú wa bẹ́ẹ̀ mọ̀jẹ̀ ń lọ púpọ̀ lérí ẹ̀ irú wa bẹ́ẹ̀ tí wọ́n fi sọ pé báyé ṣe dáa fún bàbá yín tó yìí báwo la ti wá rẹ̀yìn yìí ìdákẹ́ mọ̀jẹ̀ wọn bá a lọ́wọ́ yín ẹ mọ̀jẹ̀ wọn fi ọ̀rọ̀ bú ránṣẹ́ sí bàbá Arademi látara yín. ẹlẹ́kẹta nù gbogbo bàbá àyàwó tọ́lọ́mbà kẹ́ tó lówó ọ̀tọ̀ ní káyé ọ̀dẹ̀rùn fún yàn ọ̀tọ̀ ní kéèyàn olówó gangan ìgbésí ayé lè rọrùn fún yàn tí èsì ìṣòlówó gbogbo wa yìí ìgbésí ayé dẹrùn fáwọn ní àlò àìṣòlówó ó ti rí nù àìṣòlówó àmọ́ ìgbésí ayé dẹrùn fún yàn tó bá ti ṣe pé ọ̀tọ̀rọ̀ kó tó rí oúnjẹ àárọ̀ jẹ tọ̀sán jẹ talẹ́ jẹ tó sì ní aṣọ kan tó lè wọ̀ tó bá bọ́ kàn lẹ̀ ayé ti dẹrùn fún àmọ́ ò tí ì dolówó torí pé wo ò tí ì lè fún yàn táwọn èèyàn bá wá bọ̀ ọ́ sọ pé àyè rákọ̀ ẹ̀ mọ́ bínú ìní ni dédé ntẹ́mi náà jẹ́ mo ní tó ayé ti dẹrùn fún ọ ó lè dẹ́ fẹ́ lómi àmọ́ ayé ti dẹrùn fẹ́ yẹn tó ń dẹ̀ fáwọn míì. mọ́ọ̀lùn gbogbo ẹni ayé bá dẹrùn fún tí tó ń dẹ tẹlómi òun ló lówó owó ti dọ́wọ́ ẹ̀ ìran mẹ́ta tó wà láwọn náà pín sí ọ̀tọ̀ ló lówó ọ̀tọ̀ ni náwó ọ̀tọ̀ ni afowó sànù. àwọn èèyàn lówó tí wọn ò lè ná àwọn èèyàn náwó tí wọn ò fowó sànù. mẹ́tẹ̀ẹ̀ta ló pé sára yín ẹ lówó ẹ lè náwó ẹ lè fowó sànù. ìwà tí ọmọ wá wù nílé ọkọ tí wọn máa wá sọ pé ṣe olówó ń bàbá rẹ ọba máa ná báyìí ṣe yọ dà fóun bàbá rẹ ọba máa ṣe báyìí sóhun odò lówó ìwà bẹ́ẹ̀ ẹ má jẹ́ wọn rí lára yín o ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ wọn bá lẹ́nu yín yanni ẹ má ṣe dúkìá àwọn ọkọ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má ṣe dúkìá àwọn ọkọ yín lófò ẹ bu àṣírí wọn kẹ wá bu àṣírí tí wọ́n ní mọ́ wọn la kọ́mọ wa ní kò gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ bàbá wọn jẹ́yàn bàbá wọn lówó wọn kọ́ wọn gbé kàyékù wa. sàbábọ̀ olúmọ ìṣàtọ̀ márùn-ún sábà. bẹ́ẹ̀ bá wọn lọ yí ọkọ bẹ́ẹ̀ ti lọ yìí tó nírú bàbá Arademi tí bàbá Arademi náà tún ní bàbá tó tún níyà. Allah tọ́ba wa sì wà wúlé ọkọ wọn ò ní ṣe bẹ́ẹ̀ lágbàlẹ́ ṣáàbù ní ṣe bẹ́ẹ̀ lágbàlẹ́
báwọn tó bí yín ọba kọ yín àwọn tó bí àwọn ọkọ yín ni ẹ̀rẹ́ kọ ni ẹ̀rẹ́ kọ pé ni ìwà tí wọ́n fi sọ fún ọmọbìnrin pé ọ̀lẹ́kọ̀ ni ọ̀làgbàǹlé ni tọkọ fi wá sọ wọn pé lè fi mí díwọ̀n dáadé ẹ̀ yóò níbi tó bá dé káti ẹ̀ sọ pé rí ọkọ náà pé gbogbo ọkùnrin tó ọmọ sọ bẹ́ẹ̀ fáwọn ìyàwó rẹ̀ pé òfin mi díwọ̀n àwọn tó bí ọ ọ̀sẹ̀ sófin Islam ọ̀sẹ̀ sí òfin bí Islam ṣe fẹ́ ká ṣe àwọn àna wa ó ti ta ẹnu bẹ́ni tó sànú rẹ nu yọpẹ kó tó rà lánàá mi ẹ má béèrè bẹ́ẹ̀ ẹ má fi wà béèrè bẹ́ẹ̀ bàbá yín nímọ̀ wọn ò fi bayé jẹ́ wọn fi ṣàánú ayé ni bàbá yín lo ìsẹ̀mí re wọn ò fi bayé jẹ́ wọn fi ṣàánú ayé ni bàbá yín lówó wọn ò fi bayé jẹ́ wọn fi ṣàánú ayé ni bàbá yín dàgbà wọn tún ní àgbà wọn ò fi bayé jẹ́ wọn fi ṣàánú ayé ni o ẹ dákun ọ̀dọ̀ wọ yín Ọlọ́run tó lè ní òun ló lọ́ọ̀la o mọ̀ fara Arademi sí ilẹ̀ fáwọn apẹ nípa. Olúwa tó lè ní òun ló lọ́ọ̀la mọ̀ fara Arademi sí ilẹ̀ fáwọn nípa. Olúwa tó lè ní òun ló lọ́ọ̀la o mọ̀ fara Arademi sí ilẹ̀ fáwọn apẹ nípa. Olúwa tó lè ní. Wọ́n padà sí kòkó gẹ́gẹ́ bí ètò tó wà nílẹ̀. Ọba àgbọ̀lọ́ fẹ́ẹ́ jòkó ó sì wà lóye ẹ̀kọ́ máfọ̀lọ́ ṣẹ́kẹ̀bíṣẹ́lá ẹ̀ṣẹ̀ ọ̀gá gẹ́gẹ́ bí ètò ọba wa oṣù oyè bí ẹ máa bọ̀. Ọba wa sùtọ́nù wáyé sí wọ́n jòkó lẹ̀ padà gẹ́gẹ́ bí ètò tó wà nílẹ̀. Bàbá Abúfọ́lúwa sọ́ọ̀sì ti dòkó ẹjẹ́ àlọ́ ṣẹ́jú mẹ́ta tó kù yìí dáadáa àfọ́gbà inú rìbọ̀ wọ́n ti wà láàrin wa wọ́n ń ṣèkò náà tí wọ́n nù. ní bàbá wa sùtọ́rù lọ́wọ́ yìí sì ń bá wa jòkó lẹ̀ bàbá wa Sheikh Lukman oṣù Oyemi ẹ wá bá wa dúpẹ́ ní ṣẹ́jú méjì níbo ni wọ́n wà ìṣẹ́jú méjì ẹ sọ̀rọ̀ ìsìn sọ̀rọ̀ ẹ dákun ẹ bá ń kílẹ̀ ojú agbo yìí ẹ bá ń kílẹ̀ ẹ dúpẹ́ fún wa. nítorí bí àsìkò ṣe rí mo fi ẹnu àbágbà Olohunkemi adamallahu hayata àti ẹnu bàbá wa àgbà Arademi adamallahu hayata wọ́n ní ká bá kí àwọn bàbá wa Sohibul Bayan Watibuyan adamallahu hayata ọba tí ó yọ̀ǹda méjèèjì fún yín bàbá àti Bayan àti Watibuyan méjèèjì ni Ọlọ́run yọ̀ǹda ẹlòmíì ò lè sọ̀rọ̀ ni kò ní sí ti Bayan ń bẹ méjèèjì ò jọra wọn kéèyàn sọ̀rọ̀ kéèyàn ò lè rí gbọ́ ìpọ́rọ̀ lèèyàn sọ yìí Ọlọ́run ló bùn yín àwọn bàbá ní ká máa sọ fún yín Suratu Quraish kan náà ní ká ké nítorí bójú ọjọ́ ìṣerí ẹ ti sọ̀rọ̀ bàbá eléyìí kọ́lá àkọ́kọ́ Sultanul Wa'idhin Ọlọ́run ní sẹ́lẹ̀ yìí lásọ̀ máa ẹ̀rọ àkùn gbogbo ẹni bá fẹ́ràn àwọn káníkàwé ní bá bàbá pé jazakumullahu khairal jaza. 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 Suratu Quraish kan wọ́n ní Ọlọ́run kó sàlékún àlàáfíà fún bàbá jù báyìí lọ. àmín. Suratu Quraish. bismillahir rahmanir rahim li ilafi quraishin ilafi rihlata sita'i wa sayf falyabudu rabba هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف آمين. lẹ́yìn àwọn àgbàlagbà wa ní àìtẹ́bù tí wọ́n kí àwọn àgbàlagbà wa nínú ilé àwọn àjàmá yòókù wọ́n ní àjòkó ń bí àwa ní ká kọ́kọ́ ṣètò yanu bàbá kí ìṣáyì tán á tún bọ́ síbi ètò lọ́jọ́ àti tán náà báyìí ẹ̀yin olóúnjẹ ẹ máa gbé fún kálukú lérí ìjòkó bàbá wa Sultan wáyé ẹ já kí àwọn àgbàlagbà nínú ilé káwá yọ̀ǹdẹ̀ yìí ọlọ́njẹ́ mi ogun alájí àgbà ẹ mọ̀ wá dáadáa Al-Barkah nàbí lọ́dọ̀ Ọlọ́run bàbá wa àìnà rídọ̀ ẹ ní máa padà sí aburú ọlá Al-Qur'ani al-Azim ní dèdè àsìkò yìí náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.